ìmọ̀ràn tí mo sì fẹ́ fún wọn bákan náà ó ní pé gbogbo mi àti dé wọ́n má tijú àti polongo sunna Rasulullah sallallahu alaihi wasallam wọ́n má tijú àti pa bídíà rẹ̀ ìkànnì àwọn olùkọ́ wa Sheikh Fawzan ẹ̀rí Sheikh Salih Fawzan hafizahullah wọ́n ní viale request pé wọ́n ní asọ́pá àwọn sunna yufarriqun la Sheikh lókun yufarriq summa najma àkọ́kọ́ sí kí ni o àkọ́ tú gbogbo irọ́ àti bídíà àtúká tàbá túká tán a wà sa òdodo a wà sàjọ so tẹ́yìn bá ti débi bídíà bá wà tó sì jọ súnà má ti jọ àti fi súnà yẹn lọ́lẹ̀ àwọn tí ó gbà kò béèrè tí a bá kọ́ sí tánà bí wíní kọ́sẹ́ tí ó nífẹ̀ẹ́ ànábì gbogbo wa ẹ̀rì tẹ́bá dọ́kọ̀ Muhammad gbogbo yẹn sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ bá sọ kọ́lá Sheikh tẹ́lẹ̀ kọ́ Rasulullah sallallahu alaihi wasallam gbogbo èèyàn ibi kọ́lá